السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. القائل أحمد شيتو والمترجم أحمد مشهود. ẹni tí ó máa kà fún wa ní èdè Lárúbáwá orúkọ rẹ̀ ní Ahmed Shitu, ẹni tí ó sì máa tún fún wa lédè Yorùbá orúkọ rẹ̀ ní Ahmed Mashood. نقوم بين أيديكم أن نتحدث عن نبذة من سيرة نبينا محمد قبل البعثة. àwa láti wá bá yín sọ̀rọ̀ nípa aṣíwájú ànábì wa Muhammad síwájú tọ́lọ́run bá yọ gbèdìyẹ lóṣì dẹ́. سيدنا محمد بن عبد الله وآمنة قريشية. aṣíwájú ànábì wa Muhammadu orúkọ rẹ̀ ní Muhammadu, bàbá rẹ̀ ní Abdullahi, ìyá rẹ̀ ní Aminatu aráàlú Quraishi. هو آخر الأنبياء òun ni gbẹ̀yìn àwọn ànábì. ورسول الله إلى جميع الناس òun ti lọ́lọ́run bá rántí gbogbo àwọn ọmọ ènìyàn pátápátá. ليعبدوا الله وحده ولا يشركوا به شيئا. láti lè máa ṣe ọlọ́run bá ọ̀kan ṣoṣo, láti lè máa fi kọ̀kọ̀ kẹgbẹ́ ọlọ́run bá. وقد ولد صلى الله عليه وسلم بمكة يوم الاثنين الثاني عشر من شهر ربيع الأول. ní ti pàápàá àbí aṣíwájú ànábì wa Muhammadu sílùú Maka alápọ̀nlé níjọ́ Monday níjọ́ 12 nínú oṣù Rabi al-Awwal. وكان قد توفيت قبل ولادته. bàbá ànábì ó sì papòdà síwájú ta tó bí ànábì. فربته أمه ìyá rẹ̀ sì ń tọ́. وأرضعته بعد أمي سويبة الأسلامية. lẹ́yìn ìgbà tí ìyá rẹ̀ bí ní Suwaiba ará ìran Aslam wá gbà tọ́. ثم حليمة السعدية. lẹ́yìn náà Halima ará ìran Sáàdì náà tún wá gbà tọ́. وفي السادسة من أمره توفيت جده. nígbà tí ànábì wá pé ọmọ ọdún 6 ìyá rẹ̀ tí ń ṣe Àmínà wá papòdà. وفي السادسة من أمره توفيت أمه بالعبوات. nígbà tí ànábì pọ́ ọmọ ọdún 6 ìyá rẹ̀ tí ń ṣe Àmínà wá papòdà síbi kan tá à ń pè ní Àbáwáì. فأرضعته أم أيمن Ummu Ayman wá gbà tọ́. فكفله جده. bàbá rẹ̀ náà tún wá gbà tó sì ná olè lórí. وفي الثامنة من أمره توفيت جده. nígbà tí ànábì wá pé ọmọ ọdún 8 bàbá rẹ̀ náà tún wá papòdà. فكفله أمه أبو طالب. ẹ̀gbọ́n bàbá rẹ̀ tí wọ́n ṣe Abu Talib náà tún wá gbà tọ́. وفي الثامنة من أمره سافر مع عمي أبي طالب إلى شام. nígbà tí ànábì pọ́ ọmọ ọdún 9 ó ṣe ìrìnàjò pẹ̀lú ẹ̀gbọ́n bàbá rẹ̀ tí ń jẹ́ Abu Talib lọ sílẹ̀ Sham. ورآه بحيرا الراهب فعرفه. ó wá pàdé fàdá kan lójú ọ̀nà ó sì júwe tí ànábì ṣe jẹ́ fún ẹ̀gbọ́n bàbá rẹ̀ àti ipò tọ́nà bá gbé sí àti iṣẹ́ tọ́nà bá fẹ́ ràn. وفي الخامسة 20 من أمره سافر في التجارة لسيدة خديجة. nígbà tí ànábì pé ọmọ ọdún 25 years ó ṣe ìrìnàjò pẹ̀lú Madam Khadija nítorí òwò rẹ̀. وبعد عوده بشهرين تزوج بها. lẹ́yìn oṣù méjì tó ṣẹ́rí padà ànábì wa Muhammad fẹ́ Madam Khadija. وكان عمرها 40 سنة. tí ọmọ ọdún orí Madam Khadija sì ń ṣe 40 years. وفي الخامسة والثلاثين من أمره اشترك مع قريش في بناء الكعبة. nígbà tí ànábì pé ọmọ ọdún 35 years ó kópa láti bá àwọn Kùrẹ́ṣù tún Káàbà kọ́. وحكموا بينهم في وضع الحجر الأسود مكانه. ó sì dájọ́ láàrin wọn nípa ẹni tó gbé òkúta dúdú sáàyè rẹ̀. وقد اشتهر بين القومين بالخصال المحمودة. ànábì sì gbajúmọ̀ pẹ̀lú àwọn ìwà ọlọ́lá. وكان يحبونه ويحترمونه. wọ́n sì nífẹ̀ẹ́ rẹ̀ wọ́n sì máa ń bá bàrà rẹ̀. حتى لقبوه بالأمين. títí tó fi sọ ní olùfọkàntán. وقد أحب الابتعاد عن الناس حينما قرب 40 من أمره. ní ti pàápàá ọlọ́run bá ṣe ànábì wa Muhammad níbi àwọn ìwà ìmọ̀ kan. حينما قرب 40 من أمره. ó sì fẹ́ràn tó máa dènà sáwọn ọmọ ènìyàn nígbà tó pé ọmọ ọdún 40 years. وكان يتعبد في غار حراء على دين جدي إبراهيم. ó sì máa ń rán jọ́sìn fún ọlọ́run bá rẹ̀ níbi kòkòtàn tá à ń pè ní rọ́ì níbi ojú ọ̀nà ẹ̀sìn bàbá rẹ̀ tí ń jẹ́ Ibrahim. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. محمد رسول الله. محمد رسول الله
الله. ẹ jẹ́ á gbé orúkọ Ọlọ́run tóbi. صلى الله عليه وسلم. akọ́ kí àwọn bàbá wa tí wọ́n ń jẹ́ ìkànnì àwọn fathers of the day lénìí bàbá tí mo fi gbogbo tí ń jẹ́ àkọlé àti ìdárúkọ wọn tí wọ́n ń jẹ́ the grand chief imam of Ìjẹ̀ṣà land bàbá wa Fadilatu Sheikh Suleiman wẹ́rẹ́ ní iṣẹ́ olúwa àwọn ni jagunmólú àdínì gbogbo Rìdíwánì akí wọn bàbá àfàwọn ọkọ lẹ́hà wọn bá bàbá dé ni àti gbogbo àwọn ẹntọ́rájì wọn tí wọ́n tún dé ahlan wa sahlan wa marhaban bikum.